Ó mà ṣe o. Alhaji Yinka Quadri òun la rí níbi òkú ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ Ògògó èyí tí gbogbo ayé mọ̀. Ó mà ṣe o. Àwọn méjèèjì wọ́n ti ń bára wọn bọ̀ ọjọ́ ti pẹ́, bó tilẹ̀ jẹ́ wípé àtẹnu kò lè sí kó mọ́ wà kí wọ́n má jàra wọn níyàn. Ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí, àwọn méjèèjì yìí ó nígbà kan tí ìjà fẹ́ pa wọ́n pọ̀ tó sì jẹ́ wípé Ọlọ́run bá wọn ṣe wọ́n tún parí ẹ̀. Kódà nígbà tán parí ẹ̀ gan tán tún padà. Ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì ó tún wá nípọn sí i. Ó tún wá lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ̀yin tèmi ó mà ga o. Ẹ wò ó, tí mo bá nínú gbogbo àwọn òṣèré yìí ta ní ikú Ògògó dùn jù, ẹ rí wípé Alhaji Yinka Quadri ni. Kí àgbàlagbà kún sí láàrin èrò kún sì mọ́ sunkún. Gbogbo àwọn fídíòs Alhaji Yinka Quadri tí mo rí, ẹkún ni wọ́n ń sun. Ẹkún ni wọ́n ń sun tẹ́ẹ̀sì ń gbọ́ báyìí bí ọmọdé. Ó mà ṣe o. Mélòó ni wọ́n fẹ́ rò? Ṣé ìgbà tán tí ń bá a bọ̀ ni? Gbogbo bí ọ̀rọ̀ àìsàn Ògògó bó ṣe wáyé, gbogbo ẹ̀ bó ṣe ń lọ, gbogbo ẹ̀ pátápátá ni Alhaji mọ̀. Èwo ni wọ́n fẹ́ rò ń bẹ̀? Ṣé bóyá èyí tí wọ́n ti rí wọn, tí wọ́n ti sọ fún wọn pé ọ̀rẹ́ o, mò ń lọ, mò ń bọ̀, ara rẹ̀ ó yá, wàá gbádùn, tó wá jẹ́ wípé wọ́n á padà wá, tí wọ́n wá bá òkú wọn ni wọ́n fẹ́ rò ni? Àbí èwo ni wọ́n fẹ́ rò nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Àbí ọ̀rọ̀ àjọsọ wọn? Àbí ọ̀rọ̀ tí wọ́n ti jọ sọ ti pé tó bá ti dọ̀la o, nǹkan báyìí láṣẹ o, àbí tó bá ti di oṣù tí ń bọ̀ o, àbọ́dún tí ń bọ̀ o, nǹkan báyìí lájọṣe. Mélòó ni wọ́n fẹ́ rò ń bẹ̀? Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí dùn. Alhaji Yinka Quadri gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí wọn. Ó mà ṣe o. Ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ ṣe? Kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe sí. Jẹ́ pé tó rí bá ń fọ́ ẹ, o gbọ́dọ̀ sọ ẹni tó sọ fún. Sáfù kan rẹ̀ téèyàn bá ti débẹ̀, sáfù tó jẹ́ pé tó o bá ní, o ò gbọ́dọ̀ sọ fún yàn kó o ní. Sáfù kan bẹ tó bá ti débẹ̀, táwọn èèyàn bá tọrọ lọ́wọ́ ẹ, o tún lè lọ yá o tún fi fún wọn. Sáfù náà ni Ògògó wà kó tó kúrò láyé, sáfù tó tóbi ni o. Ẹ dákun, àwa tá à jẹ́ kankan nínú ayé, àwa a lè má lówó lọ́wọ́ ká wọ DM èèyàn pé ọ̀rẹ́ mi ò sì fún mi. Ẹ dákun, Ògògó bá ní ta ni ó wọ DM tí ó béèrè lọ́wọ́ ẹ̀. Ó gbọ́dọ̀ pa mọ́ra ni. Sáfù yẹn náà ló wá bí àìsàn yìí nígbà tá àìsàn dé yìí. Sáfù wípé wọn ò gbọ́dọ̀ sáré pariwo ni wọ́n wà, nítorí pé tí wọ́n bá pariwo báyọ̀ ṣe pariwo náà ni wọ́n pariwo. Nígbà táwọn ọmọ wa rí wípé Ọlọ́run fẹ́ bá bòmí yọ sáwọn, wọ́n wá pariwo. Ọlọ́run lẹ́yìn ilẹ̀ pariwo, inú tèmi Ọlọ́run fẹ́ ṣe mo fẹ́ ṣe. Báwọn ọmọ ṣe wá pariwo tó onígbàgbàgbò jáde, àgbo tí ó jáde sórí social media kò níye. Kára Alhaji wa Táíwò Hasan Ògògó tó bá yá ni wọ́n ti di free ambassador fún gbogbo àwọn tó bí àgbo jáde.
ẹbí tó wà bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù ń ṣe èmi mo wò Ọlọ́run ní ohun tí mo fẹ́ ṣe náà ni mo fẹ́ ṣe yálẹ̀ pariwo síta ni o àbẹ́ pariwo síta tí wọ́n bá pariwo síta ni àwọn bò mọ́lé ni àbí ẹ̀kọ́ lẹ́yìn Yorùbá sọ kò sí ohun tí yóò ṣẹlẹ̀ tí Yorùbá ò ní rí excuse fún wọ́n ni wọ́n bò mọ́lé ni tọ́ba tí wọ́n pariwo síta àní ohun tó náà fẹ́ ṣe ló fẹ́ ṣe kí ni ló fẹ́ ṣe ìbéèrè tí mo wá fẹ́ bi ọ́ rè ẹ̀rí pé podcast tí wọ́n ṣe nísìnyí is showing us so many things ẹ dákun torí Ọlọ́run ṣé tí ó bá kàn wọ́n náà ṣé báwọn èèyàn ṣe pariwo pògògó dáa ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ lẹ́yìn tiẹ̀ náà ṣé báwọn èèyàn ṣe ń sunkún wí pògògó kọ́ ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sọ gbogbo ẹ̀ ìbéèrè ni o gbogbo wa tó náwó sọ́nà tó láwọn ọmọ kò ní gòkè lójú ẹ̀mí rẹ̀ wọ́n bá kú lẹ́mí rẹ̀ wọ́n lójú ẹ̀mí rẹ̀ wọ́n kú lẹ́yìn rẹ̀ àdúrà kọ́ ẹ dákun torí Ọlọ́run gbogbo wa ẹja kẹ́kọ̀ọ́ nínú tó ṣẹlẹ̀ sógògó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ń bẹ nínú tíra kan tí wọ́n pè ní Dùrátù Násìrínà yìí náà wọ́n ní bí èèyàn bá jẹ́ èrò èèyàn méjì ló wà láyé àkọ́kọ́ lẹ́ni ire ẹlẹ́ẹ̀kejì lẹ́ni ibi wọ́n wá ní bí èèyàn bá jẹ́ ní ibi tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹ̀ẹ́dì pé ibi ìwọ̀n tó bá ń gbé pamọ́ ni tó bá wá ń ṣe bí yẹn ẹnìkan kò ní rí ọba tó ní nìkan ni ó máa rí Ọlọ́run máa wò yóò máa wò yóò máa ṣe bí yẹn yóò máa wò gbogbo àwọn ọmọ tó ń bá tí wọ́n dé Ọlọ́run wù ẹ́ bó ṣe ń sà.